Sista mi, ọ̀rọ̀ yín ò yé mi mọ́ ẹ̀yin àtọkọ yín. Ṣé wedding là ń ṣe? Mo bá yín sọ̀rọ̀ àwọn arrangement kan náà tí bọ̀bọ́n ò rí gbogbo ẹ̀ in place. Ṣẹ́yìn àtọkọ yín ẹ̀ tí ì fi wá kẹ́ máa tọ́jú owó sẹ́yìn kẹ́ máa wò àwọn ilẹ̀ ni. Níta gbangba òun sọ pé mo láhùn. Tó bá jẹ́ pé mo láhùn ni ṣé màá lè tọ́jú àǹtí ẹ̀ for over 50 years ibi tí mo tọ́jú ẹ̀ dé wẹ́yìn kó wà àǹtí ẹ̀. ìyẹn kọ́ là ń bá yín sọ ẹ̀yin èèyàn ẹ bá wa dá sí i látìgbà tá a ti bẹ̀rẹ̀ wedding ṣe rí kí nǹkan kan ṣáná sí yín lójú kò sí wọn ò gba photographer mo dẹ̀ fún wọn lówó pé kán pe Opsy Imagery Studios ọ̀gá nínú photography services and video production wedding lẹ́ ń ṣe ní èkómọ ní even burial gbogbo ẹ̀ náà ń ṣe. ẹ lè pè wọ́n sórí +1202 413 0750. ẹ má bínú fọ́rọ̀ tí mo sọ lẹ́ẹ̀kan but next time Opsy Imagery Studios ní kẹ́ dìbò fún. ẹ ṣé o a máa dúpẹ́ lọ́wọ́ yín pàápàá yín ẹ̀dẹ̀ jẹ́ wa òkè òkè lẹ múrù sí òkè òkè náà lẹ máa lọ kí lẹ lè bá wa sọ fún àwọn aráalé nípa ètò wa ètò ìgbàlódé. ẹ ṣé gan atọ́kùn ẹ̀yin aráalé tí ẹ bá fẹ́ mọ̀ nípa nǹkan tó ń lọ nígboro ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ wò àti ìròyìn nípa àwọn gbajúmọ̀ yín yálà òṣèré ni tàbí olórin ètò ìgbàlódé ni kẹ́ máa wò lórí Opsy Imagery TV ẹ lọ subscribe sí YouTube page wọn ètò wọn a máa lárinrin a dẹ̀ tún máa kọ́ni lọ́gbọ́n. fún ìpolówó ọjà àwọn nọ́mbà wọn nìyí +1202 413 0750 tàbí kí ẹ pè +1240 355 8103 ẹ ṣé púpọ̀. Hello sir. hello à ń gbọ́ yín. Hello sir. Hello sir. à ń gbọ́ yín à ń gbọ́ yín. à ń gbọ́ yín. Yes sir. tó bá dọ̀là tó bá dànù. hello. àbí tó bá dọ̀là mo wà báyìí kọ́ máa gbélé lọ́nà. hello. Hello sir. hello. Yes sir. mo ń gbọ́ yín. mo ń gbọ́ yín bọ́mí gbọ́ yín dáadáa. èmi ń gbọ́ yín. Okay sir. ẹ la máa dá ṣètò. bẹ́ẹ̀ ni. Okay. wọ́n ní ẹ̀yin ni ẹ̀ ń ta Ọ̀yọ́ Aláàfin wọ́n ní ẹ̀yin lẹ̀ ń ta jáde torí a gbọ́ lórí show ní àná. wọ́n ní Lizzy Anjorin òun ló ń ta kábíyèsí Aláàfin of Ọ̀yọ́ jáde. wọ́n ní nǹkan tá a gbọ́ lórí show ni. Àbíkẹ́ ló sọ pé ẹ̀yin lẹ̀ ń tà jáde. ìlànà kọ̀ọ̀kan sà màá kọ́ sọ̀rọ̀ nípa bàbá màá ṣẹ̀ wá sọ̀rọ̀ lórí tàbíkẹ́ ṣòye yín ṣe rí bàbá Aláàfin lálàkọ́kọ́ mo ti mọ bàbá ti pẹ́ kódà kó yóò tó di pé àwọn olórí kan wọlé kódà ọjọ́ tí mo máa meet bàbá nígbà tá a dé ta àpòtá fẹ́ meet bàbá ń jọ yẹn àwọn èèyàn ní àwọn máa gbẹ́sẹ̀ lé òní kúrò láàfin ìwọ tó tún di ṣùkú òní kúrò láàfin iṣẹ́ bàbá òun rọmọ pupa sójú I was scared mo ṣàfihàn bọ̀ṣẹ̀ àwọlé àlọ́bá àbàsàn kò tá a fẹ́ sọ ìgbà tá a jáde mi ṣó tán ní bàbá ògbẹ́ bàbá láìkì mi gan-an èmi náà dẹ̀ fẹ́ràn bàbá ìfẹ́ tí mo ní sí bàbá ló jẹ́ kí n respect gbogbo nǹkan tó bá jọ mọ́ bàbá nítorí pé tó bá adopt èèyàn pẹ̀lú inú kan èèyàn lẹ́ni yẹn o tó dẹ̀ ń ṣe òun ló bí èèyàn àtàndá tó fit àtàndá the merciful mo máa ń pè wọn lórúkọ tó pọ̀ torí pé mi ò tí ì rí èèyàn bíi bàbá rí tó tún wá jọba lọ́jọ́ tí mo bá jí tí mo rí pé kò séèyàn bàbá máa ń wà ń bẹ̀ fún mi tí n bá wo ẹ̀yìn mi bàbá máa ń wà ń bẹ̀ fún mi àpadà sí aburú ni kéèyàn betray ẹni tó nífẹ̀ẹ́ èèyàn kọ́nà máa yẹ kó kàn mí tọmọtọmọ kí ni mo mọ̀ nípa ààfin
ṣé mò ń gbé láàfin ni àbí mò ń bá wọn tó wà láàfin sọ̀rọ̀? Tí n bá fẹ́ bá láti pe aago àwọn tí àwọn pé olórí báyìí olórí báyìí olórí báyìí. N bá dẹ̀ ti pa àwọn olórí yẹn wọ́n bá gbé aago fún bàbá tí mo ti bá bàbá sọ̀rọ̀ tán ó tán mi ní bá wọn sọ kankan. Tẹ bá wò mí dáadáa àwọn èèyàn máa ní Lizzy. No, nǹkan tá à ń gbọ́ ẹni sọ̀rọ̀ nǹkan tá à ń gbọ́ ni pé ṣe mọ̀ pé kí ni nǹkan tó wà láàárín ẹ̀yin àti Àbíkẹ́ tó fi jẹ́ pé kò fẹ́ rí mi yín láàkàn. ẹ kọ́kọ́ ẹ tiẹ̀ hold on ṣáà ṣì ń bọ̀ wá sórí ọ̀rọ̀ Àbíkẹ́ ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ̀rọ̀ bàbá ṣòye yín nítorí pé èèyàn máa wò mí lójú èèyàn á wo level mi èèyàn á wo gbogbo orin tó lọ ń ṣe fún mi láyé yìí ẹ jọ̀ọ́ tí n bá ta sórí bàbá ṣọ́ fẹ́ fún mi lọ. ẹni tẹ́ ẹ bá ta sórí bàbá. ṣọ́ fẹ́ fún mi lọ because ọ̀rọ̀ tí ò bá yọ owó ẹ̀hún tó bá máa yọ owó lẹ máa bá mi ń bẹ̀. wò mí dáadáa mo jẹ́ èèyàn kan tó blunt ẹ ṣá kò sí ẹni tí mi ò lè kúnlẹ̀ fún tí n bá respect èèyàn ẹ ṣá bọ́ téèyàn bá kọjá ayé ẹ̀ lọ́dọ̀ mi oh God oh God ẹ wo àwọn olórí tán sọ yìí títí mọ́ olórí Badrat ẹsẹ̀ méjèèjì ni máa ń fi ń kúnlẹ̀ kí olórí Badrat táwọn èèyàn máa sọ pé Lizzy kí ló dé tó yín ṣe báyìí pẹ̀lú gbogbo bó ṣe tó máa sọ wọn pé ṣé ẹ mọ̀ pé ìyàwó bàbá ẹni ìyá ẹni ni tẹ bá lọ wo orí péjì mi tí n bá fẹ́ àdírẹ́sì olórí Badrat ìyá mi ni mo máa fi àdírẹ́sì olórí Badrat àtàwọn ọ̀dà olórí. nígbà tó olórí Badrat tó ṣẹ̀ mí bóyá few months ago mi ò ríro torí pé everything tí olórí Badrat bá ṣe bàbá ni máa fi yá torí tí n bá bínú bàbá mi ni mo bínú sí tí n bá dẹ̀ bínú sí mi ò ní bàbá mi. mi ò mọ báwọn èèyàn ṣe máa sọ̀rọ̀ ṣe rí Àbíkẹ́ kò yẹ ká Àbíkẹ́ máa dárúkọ mi torí Àbíkẹ́ mọ̀ pé oko ti jọ pa wá pọ̀ rí and you cannot shame the shameless. ọlá ẹ̀yin kan Àbíkẹ́ ń jẹ lórí social media. Number 1 grandma mami Aláṣàbí ẹ̀yin náà tẹ́ ń sọ̀rọ̀ P&P Àfà Saheed Shittu àtàwọn olólùfẹ́ mi. àwọn tí wọ́n fẹ́ sọ̀rọ̀ ẹ̀ máa ní pé. ẹ dúró ẹ sọ̀rọ̀ kan sìn kò yé mi ẹ ní nǹkan kan ti pa yín pọ̀ rí. ó kópa wá pọ̀ for the fact pé ó kópa wá pọ̀ ọ̀rọ̀ mi ò sí lẹ́nu ẹ̀ ìbàjẹ́ mi ò sí lẹ́nu ẹ̀ àbòsí mi ò sí lẹ́nu ẹ̀ ìkà mi ò sí lẹ́nu ẹ̀ ẹni bí ló máa wò mí bí mo ṣe ń ṣiṣẹ́ láìsùn táwa ní pé mo jókòó mo ń ká bàbá àbí ọmọ làkejì mi nígbà tí gbogbo àgbáyé mọ̀ pé I'm a fearless person. kò sí ẹni tí mi ò lè kojú mo máa ń respect èèyàn ni téèyàn bá ṣoore fún mi ní ọjọ́ kan ọjọ́ kan mi ò ní gbàgbé ẹ̀ láyé. ẹ̀dùn máa tún béèrè lórí ọ̀rọ̀ nǹkan tó pa yín pọ̀ yẹn. bí ẹ lọ jókòó. mo fẹ́ ẹni sùúrù mo fẹ́ understand àárín yẹn kíní tó pa yín. ṣé Àbíkẹ́ Mùnírù lẹ́ ń sọ Àbíkẹ́ Mùnírù kọ́ lẹ́ ń sọ. Àbíkẹ́. ṣé Àbíkẹ́ Mùnírù ó ń push mi tó bá dẹ̀ push mi tó level kan mo máa kọjú ìjà sí tí n bá sáàkì òun nìkan torí èmi ò jù ní mi ọmọ ègún ni mí ṣàkátà pàrà là ń sítọ́ ẹgbọ́n mi ó ń sún mi àwọn èèyàn dẹ̀ ń wò ó wọ́n bá sọ̀rọ̀ Lizzy ni wọ́n bá sọ̀tọ̀ Lizzy ni a máa dárúkọ mi láwọn dárúkọ mi bọ̀ ọjọ́ tí n bá máa fà mi ò ní fa òun nìkan. ẹni sọ̀rọ̀ ẹ má tí ì bà ẹni sọ̀rọ̀ náà ẹ jẹ́ ń béèrè àárín kan ẹni sọ̀rọ̀ báwo ni kíní tó pa yín pọ̀ yìí túsítúsí pọ́nrán tó pa yín pọ̀ yìí báwo ló ṣe jẹ́ gan. ẹ jọ ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ṣẹ́rí mi fẹ́ lọ deep nínú yẹn tó rọrọ̀ bàbá là ń sọ. okay. ṣẹ́rí there's something about me and Aláàfin of Ọ̀yọ́ I love Aláàfin of Ọ̀yọ́ so much bàbá náà dẹ̀ nífẹ̀ẹ́ mi tó bá gbé ìbọn sí mi ní forehead
I will never tell you anything about Baba. That is one thing about me. Just like mi mọ bí mo ṣe fẹ́ sọ. Ẹ jọ̀ọ́ olórí kúrò nílé. Ẹni tẹ́ ló kúrò nílé ìyá tèmi ni. Tó bá dọ̀la tó bá padà sílé ńkọ́, ibo ni mo fẹ́ fojú sí? Ìdí tèmi ò dẹ̀ ṣe ń ṣàbòsí tèmi máa ń sọ̀rọ̀ kan ọlọ́rọ̀ lójú ni pé tó o bá ṣàbòsí àwọn èèyàn táwọn pípù yẹn bá padà lọ́dọ̀ rẹ̀ ó máa padà dẹ́ni yẹ̀yẹ́ àtẹni ẹ̀sìn ni. But why would you say things behind people? Bàbá tó ní ìfẹ́ tó gbé ìfẹ́ mi sọ́kàn. Tí bá lọ ṣàìdá bàbá yẹn tí àṣírí bá padà tú ibo lẹ́fẹ́ kí n fojú sí. I have conscience. I'm too bold to talk behind people. Tó bá sọ eléyìí, Àbíkẹ́ ò ṣe máa dárúkọ mi. Ẹ jọ gbogbo ẹ̀ dáadáa mọ̀, ẹ wo sítórì olórí tó jẹ́ ìyá mi, olórí Badrat. Báwo ni wọ́n ṣe pín tán ajá tó ṣe kan lè mọ́mú Lizzy? Tó bá ti sọ eléyìí o Lizzy, tó bá ti sọ tọ̀hún Lizzy. Ẹ dúró, mọ̀dí, ẹ ní sọ̀rọ̀ mà. Ó fẹ́ taṣọ, ó ti ń ta. What is my own business? Ẹni sọ̀rọ̀ mà. Ẹni sọ̀rọ̀. Ẹni sọ̀rọ̀. Especially ẹ̀yin ò tiẹ̀ síbẹ̀. Ẹni sọ̀rọ̀. Ẹni sọ̀rọ̀. Ẹni sọ̀rọ̀ mà. Ẹni sọ̀rọ̀. Wọ́n ní màmá play audio kan ní ṣèjẹta àbí ìjẹta àbáná. Wọ́n ní wọ́n gbọ́ orúkọ yín nínú audio yẹn. Pé nǹkan tán fi wá rò pé bóyá ẹ̀yin ni ẹ̀ ń ta Aláàfin fún màmá. Ok, ẹ jọ̀ọ́ sẹ́ ẹ má bínú. Ṣé èmi ni mo máa sọ̀rọ̀ fún màmá máa dárúkọ ara mi? Ẹ ṣe yẹn léní. Ṣé ẹ sábọ̀dù jẹ́ ẹni tó máa lọ sọ̀rọ̀ àbòsí fún tí kò ní padà confam? Tọ́rọ̀ ẹ bá dé jẹ́ rọ́, Aláṣàbí ayé ẹ̀yẹ. Of course, mo lè mọ Aláṣàbí lánàá. Grandma, mo lè mọ̀ wọ́n lánàá. But mo jẹ́ èèyàn tó máa ń rí èèyàn gan. Ṣé màmá jọ ẹni tí ẹ máa lọ tàyàn fún? Because tó bá lọ bẹ́ anybody tó bá tarọ́ fún, tó tọ̀rọ̀ bá padà jáde ó máa jẹ ní àbùkù ni. Ẹ̀yin fúnra yín, ìjọ́ tí mo ti mọ̀ yín ọ̀rọ̀ kí là ń sọ. Ṣé kì í ṣe ọ̀rọ̀ rẹ ni ọ̀rọ̀ bísínẹ́sì? Tẹ́nibọ̀dì bá ṣẹ̀ mí, ègbé ni fẹ́ni tó pààyàn tí ò lè fawọ́ ẹ̀rọ bàtà kó máa wọ̀ kiri. Téèyàn bá ṣẹ̀ mí, màá sọ̀kan lójú. Gbogbo nǹkan tẹ́nibọ̀dì ń ṣe, mo ti fà Ọlọ́run lọ́wọ́. Ẹjọ́ téèyàn bá ti gbé fún Ọlọ́run, èèyàn kí n gbà padà pé wá jẹ́ kí n dá díẹ̀ gbá, ó yá tún bá mi dá. No, because everybody láyé yìí téèyàn bá ṣe ẹ̀ tó bá lọ fẹ́ tú àṣírí ẹ̀ tó lóun ò bá rẹ́dí àti tú àṣírí ẹ̀ nìyẹn òun ṣeré ni. But tí Ọlọ́run bá rẹ́dí àti tú àṣírí èèyàn tẹ́ bá kó gbogbo aṣọ àgbáyé jọ kò ní bu ẹni yẹn o. I mind my business. Ẹ wò ó. Ṣẹ́rí tí n bá tún gbọ́ ọ̀rọ̀ mi lẹ́nu Àbíkẹ́, màá dírààgì gbogbo àwọn tí Àbíkẹ́ ní gbogbo Nàìjíríà. Àbíkẹ́ máa ní Aláṣàbí ò lè wèkó. Kí ló fún un láṣọ́ránsì pé òun lè wèkó? Kí ló fún un láṣọ́ránsì? Àbí ṣé àwa méjèèjì máa pàdé ara wa wá dúró bíi màálùú ni? Àwọn kọ̀ọ̀kan lórí social media ní màmá ò lè wèkó. Ṣé tí wọ́n bá wèkó nǹkan tó sọ? Ṣé o lè rí èmi kí wọ́n dúró? Wàá tà sọ lójú aráyé. You don't understand? Mo máa ń lọ jẹ́jẹ́ mi. Mo máa ń ṣeré, mo dẹ̀ máa ń ṣiṣẹ́ mi. And I have my own private life. Mo lórí kùlà ní palace or not. Mo ò mọ̀ kankan. Mo rí lórí social media. But èyí tí wọ́n bá fi lọ̀ mí ni mo máa dá sí. Kò kàn mí. Ẹ má gbàgbé pé àwọn olórí wọ́n pọ̀. Wọ́n ń ṣe yọkan, wọ́n ń ṣe méjì. Àwọn fúnra wọn, wọ́n máa níjú ara wọn. Olórí lọ́rẹ̀ẹ́, mo yẹ ọ̀rẹ́ tó ń bí ìfẹ́, tó ń bí fún ilé ọba tó wà. Ẹlòmíì máa bẹ rẹ́rìn báyìí, á dẹ̀ lọ lẹ́yìn á lọ máa bá tiẹ̀ jẹ́. So why tó jẹ́ pé tí ẹni tí bá ti bá ṣẹlẹ̀ Lizzy o, tẹ́ni tí bá ti ṣẹlẹ̀ Lizzy o, tẹ́lẹ̀ bá ṣẹlẹ̀ Lizzy o. Facebook yẹn, ó dàbí pùnà ni, oníkálùkù wà lánìí. Àdògán dẹ̀ lò bọ́ anybody can tóbi sí. Facebook mi, torí mi ò tí ì lò, omi ìpè mi ò lè fèsì ẹ̀. Aláṣàbí ló ń tẹ̀ mí mọ́lẹ̀. Because nígbà tí wọ́n dárúkọ mi ó dùn mí pé àwọn èèyàn mọ relationship àárín mi àti bàbá ẹ̀. Kí làwọn èèyàn fẹ́ gbà?
ẹ máa bú gbá ẹ máa bú àwọn ẹni wọ́n ń bọ́ ba ṣé ẹ bú àwọn artist yín ẹ bú àwọn tó ń ṣe dáadáa láwùjọ wọ́n ní amúkun ẹrù ẹwọ ó ní ìsàlẹ̀ ní kẹwọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí owú jíjẹ ni ká wo ọmọlàkejì wa ká fẹ́ tó by all means torí pé àlè bá àmọ́ bó ṣe ń ṣe ká wá máa lára ẹ̀ ìsìnyí ìwọ ń pariwo mi ìwọ Àbíkẹ́ ń pariwo mi ṣó dáa kí wọ́n máa mú rìsíìtì bá ṣe jọ pàdé ní Gàmẹ́rà hòtẹ́ẹ̀lì pẹ̀lú kó tó dà wá pọ̀ ṣó dáa kájọ máa mú rìsíìtì Ìjẹ̀bú because èmi máa sọ̀rọ̀ tó bá wọ̀n bá ara ẹ̀ kó má dárúkọ mi mọ́ egun ni mí o àtọmọ ọdún 4 ni mo ti wà lórí street tí mo ti jà fojo tí mo ń jà fúnra mi tí mo survive. ẹ má mú receipt ẹ má mú receipt yẹn dá ẹ má mú jáde. no ẹ sà personal receipt. message ò kí ń parọ́ ẹ sà message ò kí ń parọ́ audio and video ò kí ń parọ́ sà. Àbíkẹ́ ti jẹ́ pọ́ mi ó ti já tá mi. lọ́nà wo. ìjọ tá a lọ pàdé wọn lóòtẹ́ẹ̀lì owó mi kọ́ náà ti gbowó tán fi sanwó oúnjẹ wọn ni. ádẹ máa sọ nígbà tó gbé Mùnírì wá sí péjì ẹ̀ mo dá sí ni torí mo mọ̀ pé èké ń parọ́ èké ń pèké sọ̀rọ̀ lẹ́yìn méjèèjì rán parọ́ fúnrọ́ ṣáìdẹ̀ ti gbalẹ̀ ṣẹ́ ti gbalé ṣẹ́ ti gba Range Rover range tí mo ti rà láti 2017 tó rán ti bẹ̀ mí kí n wá fi gbé yín. àti Ṣàpárá Rónkẹ́ Ṣàpárá mo rò pé mo máa gbogbo ohun mi yìí anybody má dárúkọ mi mọ́ o n tí mo máa jẹ ni mò ń wá o ẹ jọ̀ọ́ torí ọlọ ẹ fi mí sílẹ̀ ẹ fi mi n tí mo máa jẹ ni mò ń wá èmi tó mi lẹ́rù tó bá sọ lè Lizzy tó bá tọ sọ ń Lizzy ìmọ̀ rí menstruation wọn. ó ní ọmọ ìtọ́jú. mo ń gbọ́. kí ni ti tẹ̀mí ó fi hàn náà pé òun jowú ni ó lọ taṣọ ṣé bí wọn náà ti ń taṣọ wá ìtọ́ ṣe mention orúkọ Àríkẹ́ mọ́lárìkẹ́ má bínú lọ́tọ̀ aṣọ lọ́tọ̀ àwọn ẹrù yàgbọ́. Àbíkẹ́ mo fẹ́ kó gbọ́ lẹ́nìí ìgbẹ́ ní Lizzy tó bá tẹ o máa tiro ni lẹ́yìn pé o fẹ́ pè mí o fẹ́ ra aṣọ o fẹ́ ra gold o fẹ́ ra diamond má jẹ́ kí n ti rórúkọ mi lẹ́nu ẹ̀ mọ́ má jẹ́ kí n rórúkọ ẹ because o ní ice cream ni o tó bá dojúkọ rélùwẹ̀ àrùn ni I'm not into Facebook fracas no ìjà tó ṣẹlẹ̀ lọ́jọ́ kìíní àná everybody rò pé mò ń sọ̀rọ̀ ọ̀rọ̀ tí ò bá ti mú ọ̀rọ̀ business mi dání mo ò ní sọ ọ̀rọ̀ tí bá rí pé ó ti pin mílẹ̀ ó dẹ̀ pa àwọn èèyàn ti rí pé mo ti ní sùúrù tó fún ọ̀rọ̀ Àbíkẹ́ if you hate me kò sí wàhálà ó dáa kó hate mi ẹni táyé bá ti láìkì jù náà tẹ́lẹ̀ ogun ni táyé bá ti láìkì ẹ̀dùn lè má ṣoríire so if you hate me but leave me jẹ́ kí n ṣe live mi so many ikú everybody ń wò lọ́ọ̀kan yìí àbí coronavirus ò kí ń wo kú kò kí ń ṣe kú ni ṣé coronavirus ò kí ń ṣe kú why tẹ́ pé anything tó bá ti ṣẹlẹ̀ tí ẹ̀ ní anything láti rò Lizzy o I'm sure you don't know how much I love Aláàfin of Ọ̀yọ́ and you don't know how much tí mo ṣe lóyà sí anybody tí n bá pè ní pàdé mi tí n bá lóyà sí ẹ bóyá o ṣèkà fún mi mo dẹ̀ máa sọ́kàn ẹ lójú ní gbangba ni èmi ò ní sọ̀rọ̀ èèyàn lẹ́yìn ẹjọ́ nígbà tó wá ní pé kí ṣé èmi mọ nǹkan kan nípa ọ̀rọ̀ lórí ẹ̀dẹ̀ wá jóye òfarun wájú pọ̀ mọ́ ti pàkọ́ olórí o Lizzy o ṣé tí n bá lọ ta olórí síta tó lórí bá kò láàfin ṣé mi mo fẹ́ replace olórí ni ṣé mi ni mo fẹ́ replace olórí ẹ lọ wo àwọn olórí dáadáa àwọn olórí tó yàngì yẹn kéékèèké náà ti ń wà fín tó bá dẹ̀ sọ̀rọ̀ àdẹ̀ Àbíkẹ́ má pè mí mọ́ o tí n bá túgbọ́n fẹ́kẹ́ a máa balẹ̀ jẹ́ gan ṣé o mọ̀ pé mi ò mọ ibi tí wọ́n wà bọ́ àwọn tí mo mọ ibi tí wọ́n wà máa kó rìsíìtì jáde ilẹ̀ máa bàjẹ́ gan ilẹ̀ máa bàjẹ́ tó máa bàjẹ́ gan wọ́n máa léèyàn kó lè wèpé wọ́n lè wèpó ni tí wọ́n bá wèpó ṣé èmi àti ẹ̀ lè ríra wa ni mi ò ṣẹ́ mi ò rú ẹ̀ náà mi ò mọ ẹ́rì náà ẹ̀kan tí mo rí ẹ kò ní nǹkan tí mo nílùú sọ ń pa ẹ̀ ni ó dẹ̀ gbé mu ní o ṣe gbogbo ẹ̀ mo dẹ̀ ń wò ẹ̀ ó ń taṣọ ó fine mo ń wò ẹ̀ tó bá ṣe lé Lizzy o tó bá sọ tọ̀hún Lizzy o ṣé mi mo ní kó lọ fògbò ṣe promo ni kí ni ti tẹ̀mí bẹ́ẹ̀ sìn èyí ọmọ sàn kan ṣé ilẹ̀ tó dẹ̀ fẹ́ gbà ilé tó fẹ́ gbà ṣó ti gbà
sọ̀rọ̀ Lizzy tí tó bá wo gàǹbì ẹjọ́ nítorí Ọlọ́run mo máa ṣẹyìn àti màmí Aláṣàbí àtẹ̀yìn olólùfẹ́ mi kankan tó ti bá gbórúkọ mi lẹ́nu Àbíkẹ́ máa ṣẹ̀yìn má dẹ̀ wá bẹ̀yìn padà torí kò síbi tẹ́ máa tì mí sí ọmọ ẹni oníṣèdí bẹ̀rẹ̀ torí pé ẹ máa ní kí n má sọ̀rọ̀ kí n má sọ̀rọ̀. àjọ máa nà náà ni tó bá ṣe lè a máa pa á pọ̀ jọ nà ni. tó bá ṣe lè Lizzy o tó bá ṣe tọ̀hún Lizzy o èmi tí mo wá mi ṣe máa jẹun. àbábí kí kò mọye bíìlì tí mo san nínú ẹ́sítéètì mi nípa yìí ẹ̀ àbí kò mọ tí mo fi ń sáfìsì wọ́ má jẹ́ ń sọ̀rọ̀ mi nǹkan fún àmọ́ta kí DHL padà wá lọ́la mò ń bọ̀ ṣé bó ti gbọ́jà ní. Kan wá lọ́la àmọ̀ show please I beg you mo follow me o ṣe thank you. tó bá tẹ èmi torí pé èmi bẹ́ẹ̀ mi ṣàlàyé mo wẹ́ mo yan kọ̀ọ̀kan bí mo ṣe wà mí ò ṣe bàjẹ́ o gbogbo wa ló lè ẹni tílẹ̀ bá mú bá ní bàrà o mi ò ní mo sẹ́ǹtì o but I think èmi náà live a decent life níwọ̀n bá ti tèmi pẹ̀lú ọjọ́ orí mi. kó má dárúkọ mi mọ́ tó bá dẹ̀ gbọ́ pé ní ti ń ṣẹlẹ̀ lórí íńtánẹ́ẹ̀tì bíbélì àti quran fìdí ẹ̀ múlẹ̀ wọ́n ní ẹ wádìí ohun gbogbo dájúdájú kẹ́gbẹ́ èyí tó ń ṣòdodo mú. kí ni mo ṣe fún yín? If you don't know my story don't beat my glory. mo ti sọ story mi rí sórí social media ìyíká tó jẹ́ yàjẹ̀yà náà dá lé ní màmá mi dá lé ní tẹ́ bá fẹ́ jèrè ọmọ ẹ̀dẹ̀ fi ọmọ ọlọ́mọ sílẹ̀ ẹ̀dẹ̀ fi mí sílẹ̀ tó bá ṣẹlẹ̀ ẹ máa sọ gbá tó bá sọ tọ̀hún ẹ máa ṣe gbá tó bá sọ ti bí. ọjọ́ kìíní àná ìgbà tí mo mógun ta gbogbo yín yẹn Lizzy gbúyàn Lizzy ṣẹgbárí gbogbo nǹkan tí mi ìṣẹ̀lẹ̀ sọ bóyá lọ́jọ́ kìíní àtọ́ ẹ̀pẹ́ lísìn tì mí ni bóyá tó ṣeré mi tó ṣẹ̀ṣẹ̀lẹ̀ bí àkóbá má ṣẹlẹ̀. gbogbo yín ti máa gbàgbọ́ pé ẹ ti gbàgbé wípé màkànmákan lóye nǹkan ó ríye tó dé bá orí ayé akínní ni. ẹ ṣe gan ẹ jẹ́ àfi àwọn tó kù lẹ̀ láyè kí wọ́n pè wọlé ẹ ṣe gan. ẹ jọ ṣé mo lè máa lọ. ẹ lè máa lọ ẹ ṣe èyí tẹ́ ẹ sọ yẹn náà ẹ ti try ẹ ṣe. Àbíkẹ́ jẹ́ nǹkan advice ẹ ṣó mọ̀ pé èmi àti ẹ ọ̀rẹ́ ni wá ọ̀rẹ́ náà la máa pera wa. Fi whatever you have with Lizzy though Lizzy ti sọ publicly pé ẹ má bínú màá pè bí Lizzy ṣe pé okó ni ó pa yín pọ̀ ẹni tó bá dẹ̀ ti fúnyàn ló ń jẹjẹ ṣó mọ̀ pé bóyá ẹ yá gba ìwọ náà lọ fi jẹun ìwọ fi ṣe báyìí ẹ kò yẹ kó o bù ẹ lọ́wọ́ kọ́là.